Ẹ káalẹ́ o. Ẹ̀yin èèyàn wa nílé lóko, a kí yín. Ẹ káalẹ́, ojú òní tì yín. A kí ẹ̀yin màmá wa, a kí ẹ̀yin bàbá wa, a kí ẹ̀yin ẹ̀gbọ́n wa lẹ́ẹ̀kan sí, a sì kí àwọn àbúrò wa lẹ́ẹ̀kan sí. A kí ọkùnrin, a kí obìnrin, a kí kìrìsìtẹ́nì òdodo, a kí mùsùlùmí òdodo, a sì kí àwọn babaláwo òdodo. A kí gbogbo Yorùbá, àwọn ọmọ Yorùbá gidi tí wọn kì í ṣe ọmọ àlè, a kí wọn. Mo kí yín gidigidi gan wípé ẹ kú ọmọ ṣe. Gbogbo kọ́mẹ̀ntì yín òun là ń rí. Gbogbo bẹ́ ṣe ń bá wa ṣíà fídíò wa òun náà là ń rí. Mo fẹ́ fi yé yín pé kì í ṣe tara wa nìkan, àti tara tèmi àti tara tiyín òun ni àwa ń jà fún. Àwa náà fi iṣẹ́ tiwa sílẹ̀ ni tí a fi ń gbọ́ iṣẹ́ ẹni ẹlẹ́ni. Ẹ ṣé gan ni, a dúpẹ́. A yìn yín gidigidi gan, a sì dúpẹ́ pẹ́ òkun, ojú òní tì yín. Ọkọ̀ Yorùbá Nation èyí tí à ń sáré lé kiri yìí, ọkọ̀ rẹ̀ máa rì fò lórúkọ Ọlọ́run, nítorí wípé ohun tí Olúwa sọ ni. Tí Olúwa ò bá sọ, èmi náà máa jókòó mi jẹ́jẹ́ ni sí ibì kan tí mo máa wòran. Ṣùgbọ́n ohun tó Olúwa sọ ni, ìbànújẹ́ ńlá òun ló máa ń jẹ́ fún èmi Babaconfirm JP, wípé ṣé Olúwa tó ń bá wa sọ̀rọ̀, ṣóun náà ló ń bá àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run yìí náà sọ̀rọ̀. Àwọn bí Adébóyè, àwọn bí Olúkọ̀yà, àwọn bí Kúmúyì, àwọn bí Pastor Chris, àwọn bí TB Joshua, àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn bí Oyèdépò, àwọn Túndé Bákàrè, gbogbo àwọn tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run àgbà yìí, ṣé Ọlọ́run tó ń bá wa sọ̀rọ̀, ṣóun ló ń bá wa sọ̀rọ̀? Ó jẹ́ kàyéfì fún mi. Gbogbo ìgbà mi ò tí ì gbọ́ answer sí question yìí. Nígbà tó di òru àná, Olúwa tún kàn sí wa nínú night vigil. Olúwa sọ wípé àkókò ti súnmọ́lé. Gbogbo ẹ̀yin ajìjàgbara tí ẹ̀ ń wáta, tí ẹ̀ ń sọ̀rọ̀ yìí, kò sí tí orúkọ ẹ̀ ò sí lọ́wọ́ àwọn ministry àti fọ́tò rẹ̀. Information gbogbo yín, information gbogbo wa ó ń bẹ lọ́wọ́ ministry. Olúwa ló sọ. Ohun tó Olúwa ń sọ lèmi ń jáde láti wá sọ. Ẹ̀yin tẹ́ wá jókòó sínú ilé tó jẹ́ pé ẹ̀yin ni agbátẹrù tẹ́ ń jáde, tí ẹ̀ ń wọlé, tí ẹ̀ ń ṣe meeting lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí, ẹ mójútó. Gbogbo ẹ̀yin agitator pátá, ẹ mójútó gidigidi gan. Ẹ jọ̀ọ́, àti picture wa àti gbogbo information wa, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wọn. Olúwa ní àkókò ti súnmọ́lé. Wọ́n á fẹ́ máa ṣàwá lẹ́yọ kọ̀ọ̀kan. Kì í ṣe fún ikú o, nítorí pé wọ́n mọ̀ wípé àwọn kan wà ní ìlú òyìnbó tí wọ́n ń wò wá. Àwọn ọmọ Nàìjíríà tòótọ́ wà níbẹ̀ tí wọ́n ń pariwo, tí wọ́n ń pariwo, tí wọ́n ń sọ̀rọ̀ jáde. Kò ń ṣe pé fún ikú o, wọ́n kàn fẹ́ lọ lọ́ọ̀kì yín sínú ilé ni. Tí wọ́n bá ti dìbò tán, wọ́n á rìlíìsì gbogbo yín. So therefore, ẹ jẹ́ ká múra. Wọ́n mọ̀ pé àwọn kan ń wò wá nínú ilé. Àwọn kan wà l'Amẹ́ríkà, àwọn kan wà ní Europe, àwọn kan wà ní gbogbo ibikíbi tí wọ́n ń pariwo, tó máa pariwo jáde. Wọ́n ti gbé ẹni báyìí o, wọ́n gbọ́dọ̀ rìlíìsì ẹni o, wọ́n ti ṣe gbá ni o. Ṣùgbọ́n pé fún ikú, ṣùgbọ́n wọ́n á lọ tọ́jú wa pamọ́ sí ibì kan. Títí tí ohun gbogbo tí wọ́n fẹ́ ṣe tí wọ́n máa fi ṣe, ṣùgbọ́n kó má padà rí bẹ́ẹ̀. Olúwa ní kí n tètè sọ fún yín kékeré lọ mójútó ọ̀rọ̀ ara yín. Gbogbo ẹ̀yin agitator, àkókò ti tó. Tó pé orúkọ wa, everything wa ó ń bẹ lọ́wọ́ àwọn àmì. Picture ni ó ń bẹ lọ́wọ́ wọn. Gbogbo plan A, plan B, plan C, gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe pátá, tó bá ti lè rí wípé
ẹ̀yin yìí ẹ ti rẹ́dì fún ìjà gidi gan. Ohun tí wọ́n fẹ́ ṣe ni pé àwọn náà máa fèsì yín ni. Olúwa sọ wípé wọ́n máa shut down internet, wọ́n á shut down communications, wọ́n á face everybody. Tó bá pa gbogbo àwọn tó nípa tó wọn lọ páàkì wọn. Láti lè má jẹ́ kí international community láti rí ohun tó fẹ́ ṣẹlẹ̀. Àkókò yẹn ti ń súnmọ́lé. Late 2022 to 2023. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a tètè máa gbáradì. Ohun tó Olúwa ń sọ lèmi wá ń sọ níta. Èmi kì í jẹ́ ajìjàǹgbara. Wòlíì Ọlọ́run ni èmi. Ohun tó Olúwa dẹ̀ ń sọ nípa wípé ó fi mí sopọ̀ pẹ̀lú Yorùbá nation. Òun lèmi wá ń sọ pé kí gbogbo yín kí ẹ lè lọ mójútó ìrìn àjò ohun tí mo sọ yìí. Ẹ jọ̀ọ́ a ní láti fi ọ̀rọ̀ ká fi jomitoro ọ̀rọ̀ gidigidi gan ní alẹ́ yìí. Ṣùgbọ́n ohun tí Olúwa ń sọ òun ni mo kọ́kọ́ drop yẹn. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí happy weekend. Today is Saturday. Ẹ ṣé gan ni. Gbogbo èyí tí awájọ ń sáré Yorùbá nation yìí ní agbára Ọlọ́run. Yorùbá nation ò ní ṣẹ̀yìn wa. Iwájú náà ló máa ṣe. Iwájú wa báyìí ló máa ṣe. A sì máa jọrọ ẹ̀ lórúkọ Jésù. Ẹ ṣé gan ni. Ojú òní tì yín. Mo fẹ́ béèrè ni kí ló dé tí ìjọba Nàìjíríà tí wọ́n fẹ́ fi wá sínú oko ẹrú títí láéláé? Kí ló dé tí Tinubu tó fẹ́ fi wá sí oko ẹrú títí láéláé? The first enemy, strong enemy, powerful enemy tí a ní òun ni Tinubu. This is about 4th or 5th video that I will be doing about this man. That is what God is telling me. Kì í ṣe ẹlẹ́ẹ̀karùn-ún tí mo ti ń gbé fídíò jáde. Ọ̀tá pátápátá tá a ní òun ni Tinubu. Now kí ni ìdí tí Tinubu, kí ni ìdí tí ìjọba Nàìjíríà tó fẹ́ fi wá sínú oko ẹrú títí láéláé? Ṣé a kì í ṣe ènìyàn ni? Ṣé bí ìbí tí wọ́n bí àwọn ọmọ Nàìjíríà, òun náà ni wọ́n bí àwọn ọmọ Europe, òun náà ni wọ́n bí àwọn ọmọ Amẹ́ríkà, òun náà ni wọ́n bí àwọn ọmọ tó wà ní Asia. Ọ̀nà tí wọ́n gbà bí wa náà òun ni wọ́n gbà bí wọn. Listen, ṣé mọ̀ pé Dubai on the 2nd of December 1971 òun ni Dubai òun ni ó gba òmìnira. 2nd December 1971 òun ni Dubai ó gba òmìnira. Mo dẹ̀ ti wọ inú Dubai lẹ́ẹ̀mẹ́ta. Mo ti wọ, Ọlọ́run ti fún mi lórí ọ̀fẹ́ láti wọ inú Dubai lẹ́ẹ̀mẹ́ta. Nígbà tí mo wọ inú Dubai, omi ẹkún ó ń gbọ̀n mí. 71 1960 tí àwa gba òmìnira. Síbẹ̀síbẹ̀ wọn ò rí nǹkan kan tún ṣe ní Nàìjíríà. Gbogbo ẹ̀ ń bàjẹ́ lójoojúmọ́ ni. Ẹ lọ wo Dubai. Qatar bó ṣe rí yẹ, wọ́n gba òmìnira gẹ́gẹ́ bí àwọn research mi. Wọ́n gba òmìnira ní on the 3rd of September 1971. Ẹ lọ wo Qatar, ẹ wo bó ṣe rí. Nàìjíríà gba òmìnira ní on the 1st of October 1960. Ẹ wo Nàìjíríà láti 1960 títí dìsìn. Kí ni nǹkan tá achieve? Kí ló ń tá achieve? Kí ni ohun tí ìjọba yìí achieve? They acquired wealth to themselves. They acquired opportunity to themselves. They acquired power to themselves. They bring distance between the poor and the rich. Àwọn ló rich, àwa là ń poor. Yorùbá jẹ́ kí a ronú lórí ọ̀rọ̀ méjì mẹ́ta tí èmi Babaconfirm JP tún máa sọ ní alẹ́ yìí. Ẹ jẹ́ kí a ronú gidigidi gan.
tẹ́ ẹ bá wo South Africa lórí research tí mo gbà, South Africa ó dá òmìnira ní on the 31st of May 1961. Mo dẹ̀ ti wọ inú South Africa lẹ́ẹ̀mẹ́fà nígbà tí mo gbọ́njú yìí. Mo ti wọ inú South Africa lẹ́ẹ̀mẹ́fà ní ìgbà tí èmi gbọ́njú. Mo ti wọ bẹ̀ lẹ́ẹ̀mẹ́fà, mo rí bó ṣe rí. South Africa, tá a bá wo gbogbo ilé tí wọ́n kọ́, it's just a standard of UK. Everything ni wọ́n ní. Àwọn ọmọ ìlú wọn ní right. Ẹ rí bí àwọn ọmọ ìlú wọn ṣe ń pa àwọn ọmọ ìlú wa nígbà tí wọ́n ń jà. Ìjọba wọn ò dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ nítorí pé àwọn ọmọ ìlú wọn gangan ìjọba dúró tì wọ́n. Ohun tí wọ́n bá sọ, òun ni ìjọba máa ṣe. Ṣé bí èèyàn kan, òun ló jàjà òmìnira fún South Africa. Tí South Africa sì jẹ́ South Africa lẹ́ni Mandela. Ó jà ìjà òmìnira. Èwo ló dé tí Tinubu fi ń pèrè ẹ̀ lọ́lọ́run, tí ó fi sọ̀rọ̀ ẹ̀ di ẹni èṣù pátápátá nítorí pé èṣù ló ń ṣerú nǹkan tó ń ṣe yìí. Bí o bá jọba, bí o sí nínú government, ṣe bí dojú àwọn tó wà ń bẹ̀, ìwọ ló fi wọ́n síbẹ̀. Bí èèyàn bá wá fi èèyàn síbẹ̀, tẹ́niyẹn ò ṣe dáadáa, ṣe wọ́n ní ẹ̀tọ́ láti correct ẹniyẹn. Ṣùgbọ́n ó fi gbogbo ilé ayé yìí ẹ fi kó ọ̀rọ̀ jọ. Tinubu, kò sí ìdí tèmi ṣe ń ba ọjà, kò dẹ̀ sí ìdí kan tí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó jẹ́ pé gbogbo ìgbà ni mò ń gbé orúkọ rẹ sí, bí kò ṣe wípé o ò ní ọkàn Ọlọ́run. Ó ń jẹ àwọn ènìyàn tí Ọlọ́run dá bíi tiẹ̀, ó ń jẹ wá níyà. Ó ní fúnṣọ̀ lọ́wọ́, àwọn ọmọ ẹ ní fúnṣọ̀ lọ́wọ́, ṣùgbọ́n àwa a ò ní fúnṣọ̀ wa lọ́wọ́. Àwọn ọmọ tá a bí gan a ò tí ì mọ bí ọjọ́ ọ̀la wọn ṣe fẹ́ rí. Síbẹ̀síbẹ̀ ẹ ò temper justice, suffering yìí with justice. Ẹ sì tún fẹ́ lọ fún odindi ọdún 8 láti tún sọ wá sínú oko ẹrú. Ẹ mọ ohun tó tọ́, Tinubu, ó mọ ohun tó jẹ́ kó o ṣe. Ṣùgbọ́n nítorí wípé ọkàn èṣù tó ti gbé sínú yẹn, ọkàn èṣù tó wà nínú ẹ, kò sí ọ̀nà àbáyọ. Ẹni tí ọkàn èṣù bá dẹ̀ ti wà nínú ẹ, ohun tó gbọ́dọ̀ end ẹ̀ náà ni pé kó kú. Òun ni mo sọ in the last video kí n tó sọ̀rọ̀ yìí. Kò lè change. Júdásì kò change. Ẹ lọ ka Bíbélì yín dáadáa. Tinubu ò ní change. Gbogbo àwọn tó ń tẹ̀lé Tinubu kò lè change láyéláyé. Júdásì kò change. Débi tí Jésù ti sọ wípé ẹ̀jẹ̀ mi nìyí, ẹ gbà kẹ́ ẹ mú. Ẹran mi nìyí, that is, this is my bread, take and eat. This is my blood, drink. Ẹ máa ṣe fún ìrántí mi. Tó ti fún wọn ní oúnjẹ alẹ́ Olúwa. Nígbà tó parí ẹ̀ tán, ó ní ènìyàn kan àárín ẹ̀yin méjìlá yìí ní ẹni tí ó máa ṣe okùnfà láti jẹ́ kí wọ́n mú mi wá. Gbogbo wọn sì ń wojú ara wọn. Wọ́n wá bá Jésù, ó ní Jésù, ṣé mi ni? Even Júdásì fún rẹ̀ wá bá Jésù, ó ní ṣé òun ni? Bàbá sì sọ fún wípé ìwọ wí. Gbogbo bí Jésù ṣe mọ̀ wípé Júdásì gangan òun ni ó máa lò fún òun láti mú òun, Júdásì ò yí padà. Olúwa sì ń sọ fún un. Now, nígbà tí Júdásì fi Olúwa wa wọ̀n tán, ẹ wo ohun tó gbẹ̀yìn. Kò sóhun tí a fẹ́ ṣe. Tinubu kò lè change. Bó bá gun orí oyè náà, àrùn oró lára Yorùbá. A ò mọ ohun tí Yorùbá ṣe fún Tinubu. Ọmọ àlè Tinubu, a ò mọ ohun tí ìran Yorùbá ṣe fún.
ipò, ó fi owó, ó fi ọlá, ó fi ra ọkàn gbogbo àwọn ọba Nàìjíríà pátá débi Ọọ̀ni Ifẹ̀. Ọọ̀ni Ifẹ̀ kàn fi orí adé wọlẹ̀ ni. The first in the history, ẹ jẹ́ kí n sọ fún yín, ilé ọba Ọọ̀ni Ifẹ̀ sì máa go down. Ẹ máa rí pé ibẹ̀ máa di ahoro. Gbogbo èyí tẹ́ wá sọ̀ráǹdì ìlú yìí, ó jẹ́ kí ẹ tètè pe ọba yìí sí àkíyèsí kí gbogbo ohun tí ó jẹ́ ohun àlùmọ́nù yìí, tó jẹ́ ohun pride yìí tá à ń pè ní ìlú Ifẹ̀ gangan, kó má padà di ohun ìtàn burúkú ní ìgbẹ̀yìn. Pé ohun tí bọ̀bọ̀ tí wọ́n ń pè ní Ọọ̀ni Ifẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jọba tó wà lórí èyí tó ń ṣe yìí, kì í ṣe ohun táwọn Ọọ̀ni Ifẹ̀ tó kọjá ṣe. Kò ń ṣe, wọn ò ṣe báyìí. wàá lọ máa fọwọ́ dọwọ́ báyìí lọ́wọ́ Tinubu nítorí pé kò sí owó tẹ̀ ń gbà lọ́wọ́ wọn. Ọba, nǹkan tó ń pè bẹ́ẹ̀ ni pé ẹni tó jọba lórí àwọn kan. Ṣèbí bí Ọlọ́run ṣe jọba lórí wa ni, Ọlọ́run ò dẹ̀ wùwà ìkà sí wa. Àfi yín á pè yín lọ́ba nítorí pé kí ẹ lè rúùlù àwọn nǹkan, kẹ́ ẹ lè rúùlù àwọn èèyàn, kẹ́ ẹ dẹ̀ tọ́ wọn sọ́nà ni, kì í ṣe pé kẹ́ ẹ máa fìyà jẹ wọ́n. Ẹ ń fi ìyà jẹ wá, ẹ wà ókè, ẹ ń jẹ oúnjẹ tó wù yín, àwa ò jẹ oúnjẹ tó wù wá. Ẹ ń ṣohun gbogbo tó wù yín, àwa ò ṣohun gbogbo tó wù wá. Kí ló dé? Ẹ wá fi àlàfo tó jì sílẹ̀ láàárín táníkà àti àwọn tó ní owó. Ẹ wò ó, Malaysia tẹ́rí yẹn, 16 of September 1963, òun ni àwọn náà di òmìnira ara wọn. Mo ti wọ Malaysia ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Gbogbo òlu tí mo wá ń sọ yìí, èmi kọ́ ni mo ná owó ẹ̀. Ṣe báwọn tọ́lọ́run ràn àwa lọ́wọ́ pé ká ràn lọ́wọ́ kọ́ di ènìyàn láyé, àwọn ni wọ́n ràn wá lọ, àwọn ni wọ́n pè wá pé bàbá, they come and enjoy your life. Mi ò náwó travelling rí. Àwọn tí Ọlọ́run ti ara wa gbé dìde tí ó di èèyàn lónìí gẹ́gẹ́ bí wòlíì. Èmi kì í ṣe wòlíì Pentecostal o. Kérúbù lèmi. Aláṣọ funfun ni mí. Tí kérúbù bá wá láwọn ò gbà mí, màá yọ orúkọ wọn kúrò nínú orúkọ. Well, they are not my people. They are not my father. They are not. You know, if they said they can, no. Bàbá ni mo wá ń wá síta, mò ń sọ̀rọ̀ yìí. Ẹ ò lè rí ọmọ ṣẹlẹ̀ kó wá ta wá sọ̀rọ̀ báyìí. Ìjọ tó bá sọ̀rọ̀, ìjọ náà ni àwọn tọ́ṣọ̀, ìjọ náà ló máa sáàkì. Òfin ni. Òfin. Ẹ ò lè rí ṣẹlẹ̀, ẹ lọ́gbọ́ dáadáa. Ẹ ò lè rí ṣẹlẹ̀ kí wọ́n wá sọ̀rọ̀ báyìí. Tẹ bá dẹ̀ rí ṣẹlẹ̀ tó ń sọ, ṣẹlẹ̀ yẹn ti yà lára wọn, ó ti yà kúrò ń bẹ̀. Wọn ò ní agbára lórí ẹ̀ mọ́. Bí Prophet Tabitha tí ó máa ń sọ̀rọ̀ lórí gbogbo àwọn politicians, tó máa ń sọ òtítọ́ ọ̀rọ̀ tó jẹ́ kó rí, tó jẹ́ ohun tó rí tó máa ń sọ. Tẹ ẹ máa rí pé ṣẹlẹ̀ ò lè sọ pé ṣẹlẹ̀ ò lè sáàkì ẹ̀, ṣẹlẹ̀ ò lè sọ pé kó, because òun ti dúró jẹ́jẹ́, ó ti dúró sójú kan. Bá ṣẹlẹ̀ bá sọ pé no ni, ó náà ní no. Ṣètì kérúbù náà bá ní mi ò ní kánì tèmi join, mi ò mọ̀ wọ́n rí, mi ò mọ̀ kánì rí, kò sí nǹkan tó kàn mí, mi ò lẹ́gbẹ́ tí mo join, mo dúró jẹ́jẹ́ ara mi ni, mo dẹ̀ rẹ́gísítà ìjọ mi sí abẹ́ ìjọba, that is all. Ṣebí kì í ṣe Pentecostal, I am a white garment church, ibẹ̀ lọ́lọ́run pè mí sí. Táwọn bá wá sọ pé wọ́n síta, wọ́n tàbùkù àwọn, tó bá ní àwọn òṣè, máa yọ orúkọ wọn kúrò nínú orúkọ mi. Ìgbà mélòó ló fi ń yọ orúkọ èèyàn kù? Òun ni àwọn sọ yẹn. Ìgbà mélòó ní Nàìjíríà fẹ́ fi pín tí Yorùbá máa jáde kúrò lára wọn? Kò pẹ́ rárá. Kí ló dé? Tí ìbágbépọ̀ Nàìjíríà, Yorùbá, Haúsá, Yíbò tó bá ti dán mọ́ránmọ́, ẹ jẹ́ ká pín ká máa bá lọ tiwa lọ. Kò pẹ́. Bí ọkọ bá sọ wípé kìíní kan, ayẹyẹ kálukú máa lọ lọ́nà tiẹ̀, ìgbà tí kì í ṣe pé àwọn lọ bí mi, ṣáwọn ni bàbá mi àbí àwọn ni ìyá mi ni, ṣáwọn ni bàbá yín, gbogbo èyí tẹ́ ń wò mí, ṣé ìjọba Nàìjíríà nìyá yín? Ṣáwọn ló ń bọ̀ yín? You work before you get money, that is it. Kò dẹ̀ rí bẹ́ẹ̀ nílùú èyìnbó. Ẹ lọ wo Singapore. Ìjọ wo ni Singapore bẹ̀rẹ̀ ayé?
Singapore tẹ̀rí yẹn 9 of August 1965. Go and check Singapore today. Kenya tó kéré sí wa, go and check Kenya today on the 12th of December 1963. Only one dominant. Go to Kutonu August 1st of August 1960. Only Maso Kutonu, but Kutonu is perfectly peaceful. I am telling you, they know their right. They are perfectly peaceful. Everywhere in Kutonu it is peaceful. Dodo border wọn ohun jẹ òkè òkun ló ń wọlé. Tó bá ń ṣe pé lórí burúkú ní ìjọba wa, ẹ tilẹ̀kùn mọ́ oúnjẹ òkè òkun. Okay, oúnjẹ wo lẹ fẹ́ ká máa jẹ? Ẹ tilẹ̀kùn mọ́ ráìsì. Ẹ wá ń dé ráìsì olókùúta jáde. Ṣé pé lórí burúkú ní ìjọba Nàìjíríà? Ṣé pé ìjọba Nàìjíríà yìí kò sí ohun tá a lè ṣe? Júdásì ni wọ́n ò ní gbọ́ àfìgbà tá a bá ẹ̀ǹdì ẹ̀. Tí bá ń sọ̀rọ̀ síwájú tí ń sọ sẹ́yìn mú mọ́bí tí mò ń lọ. Until we end it. Mo lẹ́ni tó bá mi sọ̀rọ̀ láti Germany lénìí. Ó ní ṣé mo mọ̀ pé láti jọ pé it is my friend. Mo tún ní brother tó tún bá mi sọ̀rọ̀ náà. Mo tún ní ọ̀rẹ́ pastor friend ní Germany tó bímọ sí Germany. Ó ní ẹ̀gbọ́n ẹni tó tún bá mi sọ̀rọ̀ lénìí náà, èní which is ìjọ Saturday yìí, ọ̀hún náà tún sọ the same thing. Mo tún padà pé ẹni tí wípé mo tún jù lọ tó wà tí pé mo jù ló wà ní Germany, ó tún sọ the same thing fún mi. Ọ̀rẹ́ mi tó tún wà ní Germany tó jẹ́ pé pastor, mo tún pé the same thing náà ló sọ. Ó ní láti ìjọ tí pandemic ti bẹ̀rẹ̀, ìjọba ló sanwó lé àwọn dẹ̀ ń sọ 1,300 euro ní every month. Ó ní ìjọba ló ń sọ. Ẹ ò ṣe nǹkan kan fún wa, ẹ ń báyé wa jẹ́ ní Nàìjíríà. Nígbà tí pandemic dé, ṣèbí dógbò nǹkan tí wọ́n ní kẹ́ fún wa, inú ilé lẹ tún lọ tọ́jú ẹ̀ sí. Kí ni reason tí ẹ fi fẹ́ fi wá sí? That is what I am still asking. Tí Tinubu àti ìjọba Nàìjíríà tẹ́ fẹ́ fi wá sí inú oko ẹrú títí láéláé. Ẹ̀dẹ̀ ń lọ sílùú èyìnbó, àwọn ọmọ yìí náà wà ń bẹ̀. They benefit all what is in abroad. Do you know that ilé tí ẹlòmíì fi 30 years sanwó ẹ̀, tẹ́lòmíì fi dodo ọjọ́ ayé tí tó máa fi kún sanwó ẹ̀ nílùú èyìnbó? Àwọn politician wa, Tinubu àti dodo àwọn politician, they will go there just within a week. They will buy the house and give it to their children. They will come back home. Kí ló dé? Ṣáà lè rí ẹ ń ṣèkà fún wa, ẹ tún wọ̀n wá lójú. Ẹ ń ṣèkà fún wa, ẹ tún fi ń wọ̀n wá lójú. Can we continue in this? Ṣé a lè máa tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ ká ní kí orí ọ̀fẹ́ máa pọ̀ sí ni? Ṣé bí Bíbélì ṣe sọ nìyẹn? Ìkejì, I am telling you, wọ́n tún fún wọn ní 80% owó sálárì wọn. Kí ló tún need? Wọ́n tún sọ fún mi wípé kì í ṣe para ọmọ òyà káwọn ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rù pé àwọn fẹ́ lọ sọ́spítù fẹ́ lọ sanwó, àwọn ò lówó kankan táwọn fẹ́ lọ san lọ́spítù. Kí ló dé? Ẹ ń lọ sọ́hún náà. Ẹ bẹ̀rù Ọlọ́run. Mi ò lè sọ fún yín pé kẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run mọ́. Èmi ò wá ta láti wá bẹ ẹnikẹ́ni. Mo wá ta láti wá challenge yín ni. Mo dẹ̀ ń retí ohun tẹ́ ẹ fẹ́ ṣe fún mi. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ ò bẹ̀rù ẹni tó dá yín. Ẹ ò bẹ̀rù ẹni tó ní ẹ̀jẹ̀. Ẹ ò bẹ̀rù ẹni tó ní ara. Ẹ ò bẹ̀rù ẹni tó ní omi ara yín. Ẹ ò bẹ̀rù ìjọ́ tẹ́ máa sùn tẹ́ ò ní jí mọ́. Ẹ ò bẹ̀rù ìjọ́ tí ó máa la ojú sílẹ̀ tó máa rí owó tó kó, owó tẹ́ kó sínú warehouse, dollars, pounds, hard currency tó wà nínú warehouse kiri ní dodo Èkó àti ní dodo ìlú Nàìjíríà. Ẹ̀yin lẹ kó síbẹ̀. Ẹ tọ́jú ẹ̀ tó pé ò lè kó sí bank. Owó wo ni mo ní báǹkì? Ṣé mi tí mi ò lọ 100,000 naira bank lèèyàn máa lóhùn lọ ti àkáǹtì mi? Ó bá ta àkáǹtì mi ò lọ 100,000 naira nínú àkáǹtì. Ṣé ó náà rí báyìí? Kì wá ń ṣe pé nítorí pé mi ò lówó òun ni mo ṣe ń sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mò ń rí ìyà táwọn ènìyàn ń jẹ. Kò possible kò lè máa lọ báyìí. Ohun tá a nílò ni wípé a ní láti pín ìlú tá a wà yìí. Kò sí iṣẹ́, àwọn ọmọ ka ìwé wọn ò ríṣẹ́ ṣe. Ìlú tá a wà kò sí hospital.
ìlú tá a wà kò sí oúnjẹ first thing nílùú èyìnbó ni pé oúnjẹ ẹ̀rọ ni oúnjẹ tẹ́rí ẹ̀rọ ni kò sí iná ẹ wo dodo yìí báyìí bó ṣe rí kò sí iná ṣọ́ọ̀ṣì mi nìkan òun ló tan jẹnẹrétọ̀ bí mo ṣe máa tàn nìyẹn ọ̀sẹ̀ kẹta la wà báyìí nítorí pé mo wà nínú mọ́tò ẹ kò sí iná nítorí pé mo wà nínú mọ́tò lẹ́ṣẹ̀ rí pé ooru ò mú mi tí n bá wà nínú ilé bí mo ṣe tan jẹnẹrétọ̀ yìí tó mo máa sweat ní bí mo ṣe ń ṣe fídíò yìí I will be sweating because mi ò fẹ́ tan fan tí n bá tan fan ẹ ò ní gbọ́ mi wave máa ti pọ̀ jù kò sí iná tí yóò bá ti sí iná àlàáfíà wo ló wà no education ṣe education ta ti ẹ̀ lọ́gán táwọn ọmọ òrìṣẹ́ kò sómi tí mo ti fojú rí omi ní omi ìjọba even gan tí mo ti fojú rí omi ìjọba wàláì mo kéré gan kò sí hope fún ọjọ́ ọ̀la kò sí àlàáfíà kò sí ìrẹ́pọ̀ nígbà tí kò bá dẹ̀ ti sí ìrẹ́pọ̀ mọ́ ohun tá a nídìí ni pé kí a pín kò sí ààbò tó péye táàbò bá wà ní Fúlàní ò ní máa pa wá kò ní máa dú àwọn ìyá wa kò ní máa dú àwọn àbúrò wa kò ní máa kidnap tó pé kò sí ààbò ẹ̀yin náà dẹ̀ ni ẹ̀rán Fúlàní kì í ṣe Fúlàní tẹ́ sọ àwọn àmì ṣe fẹ́ ayẹ̀rí aṣọ àmì lára wọn if it is ordinary person ló wọ aṣọ àmì tó ń lọ àmì àdádúró wọn nà wọn bá tiẹ̀ jẹ́ kí n sọ fún yín mo fi ayé àti ọ̀run búra àti yín àti dodo ọmọ tẹ́ bí pátá tẹ́ ń fi owó tí ó jẹ́ tó tọ́ sí èmi àti àwọn ọmọ Yorùbá tòótọ́ tó tọ́ sí wa tẹ́ ẹ lọ́ fi ń tọ́ dodo yín pátá lẹ́ máa waste dànù ládàrọ̀ Ọlọ́run kò sí accountability ìlú tí kò sí accountability àpò ara yìí nìkan lẹ́ ń kówó sí no trust in the leader kò sí trust nínú àwọn leader kò sí ọ̀nà ẹ lọ wọ ọ̀nà Ṣàngó ẹ jẹ́ kí n kàn fi ọ̀nà Ṣàngó kí n kàn fi ṣe example kò sí mọ́tò tẹ gbé débẹ̀ tí mọ́tò yẹn ò ní problem kò sí ọ̀nà kankan there is no good